ọba mi alágbára lórí ohun gbogbo ńbọ ńlọba tá ò rí tá a sì ríṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run ọba yìí náà lèmi ń kí lèmi ń gẹ̀ o ọba mi tó ń bẹ tí ó sì mọ bẹ láíláí ni ìlú dòdò ni mo tún lọ lónìí nílùú ẹ̀wú níwèrè tíá torí wọ́n mọ̀ kiri lọ́lọ́jọ́ bíi tòní ọmọ adálẹ̀ gbẹ̀wùrà ọmọ adálẹ̀ gbèsù gángan ọmọ ẹ̀wú filẹ̀ hàn mí fọ̀nà mi ṣùgbọ́n tẹ́wọ̀ jẹ́ fàbújá lè kiri ọmọ ẹnikẹ́ni Aisha ń bẹ́yìn lọ́mọ onígbóríru tájòjì kan ò gbọ́dọ̀ wọ́bẹ̀ ń bá jòjì kájòjì tó bá dúró ẹ̀ ó dẹni ẹbọ ń ti ẹnu àjòjì wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà kiri èyí tí ń pa nísìjú eje lọ ó kú oríire ọjọ́ tòní Aisha Àríkẹ́ nítorí pé oríire téèyàn kì ní fún lọ́jọ́ bí ẹni ìdí nìyí tá a fi ń kí ọ pé òkú ogun àjàyè tọdún yìí Àríkẹ́ ìwọ náà wòye àrá tó ti sán kó o sì wòye ìjì tó ti jà bára òun ṣe wá sán tó bíjì òun ṣe jà tó Àríkẹ́ kò gbé ọ lọ Èdùmàrè wá dábọ̀ ń bọ̀ òun jẹ òun mu pẹ̀lú rọrùn òun rìn lórí ilẹ̀ pẹ̀lú rọrùn Aisha ṣéwọ náà wá ní àbọ̀ lọ́wọ́ ọba mi òkè kì í kú ṣagbára rẹ bẹ́ẹ̀ ni kì í ṣe mímọ̀ ṣe rẹ ó jàre ń bá àánú ọlọ́run ló kúkú rí gbà kì í ṣe tẹnìkan Àríkẹ́ òkè àgbà ló ń kù díẹ̀díẹ̀ yìí Aisha òní jábọ́ lógun ọlọ́run ọba mi aṣáájú ló sì mọ jẹ́ òní dèrò ẹ̀yìn òkè ló sì mọ wà òní dèrò lẹ̀ ibùjókòó ayọ̀ lẹ́lẹ́dùà ó sì ṣe fún ọ Àríkẹ́ òní ṣíléyà adé orí tí òní ṣíbọ́ lójijì tí ó sì ṣe déédéé orí rẹ̀ lẹ́lẹ́dùà ó jogún fún ọ òní gbẹ̀gùn eléegun láṣẹ ọlọ́run ọkùnrin òjijì òní ṣọkọ fún ọ Àríkẹ́ ẹlẹ́jàre ọmọ agbólú ajé fún rẹ̀ ọmọ òjì lórúkọ bẹ́bẹ́ bẹ́yìn lọ́mọ ọbẹ̀ rírí lóògùn ọmọ òṣùpá tilé àná òkun bẹ́ẹ̀ lẹ́ni ọwọ́ rẹ̀ bá tokó ètò ṣe ni bẹ́yìn lọ́mọ agbólú ajé tí gbẹlẹ́mọ̀ ń dárò kó ń ṣe lẹ́yìn tó ṣe pé ṣe lẹ́ẹ̀kẹ́ kàkàkà lójú ọlọ́rọ̀ ń tín àti pé bọ́lọ́rọ̀ bá gbọ́ gan kí ló ń tó fẹ́ fi ń ṣe Àríkẹ́ ìwọ sábà bá ń sọ fáwọn olólùfẹ́ rẹ pé iléeṣẹ́ Amap Entertainment Concept ní kán máa gbé birthday package wọn bọ̀ ká báwọn náà fọjọ́ bíi tàwọn náà dára bíi eléyìí bó sì jẹ́ tìgbéyàwó náà náà fẹ́ pè wá sí fálàgà àdúrà àtijọ́kọ̀ wọn lọ́jọ́ náà tètè máa bá ń fún ọlọ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ mi kájọ sọ̀rọ̀ tí ó sì dán mọ́rán lówó tí ó sì ní pé wọ́n ń pa rárá ni kí aláàsì gbé pé wọn happy birthday Aisha Abọ́sẹ̀dé Àríkẹ́ tí a ò ní kúkú àìtọ́jọ́ o.